الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم. متفق عليه وهذا لفظ مسلم. وفي رواية البخاري إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم. متفق عليه وهذا لفظ مسلم. وفي رواية البخاري إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه. قولي كباسي صحيح. عن أبي هريرة يقتل مني عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم. انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم. انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم. يكايكين بخ انظروا إلى ولا تنظروا إلى أفايل الأنونتين. أوكي. وفي رواية البخاري إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق
إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه أتدى أبو هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم صيبي انظروا إلى من هو أسفل منكم ẹni tó bá wà ní ìsàlẹ̀ yìí ni kẹ́ máa wò wala tanzuru ila man fawqakum ẹ má máa wo àwọn tó bá wà lókè yín tó bá ga jù yín lọ ẹ má wo àwọn tẹ́ ẹ ga jù ní kẹ́ máa wò fawa ajdaru alla tazdaru ni'matallahi alaykum kẹ́ máa wo ẹni tẹ́ jùlọ kẹ́ má wo ẹni tó jù yín lọ òun ló súnmọ́ jù tẹ́ fi ní fojú rénà ìdẹ̀ra àti kẹ́ Ọlọ́run ọba lórí yín àwọn èèyàn máa fojú rénà ìdẹ̀ra àti kẹ́ Ọlọ́run ọba lórí wọn nígbà tó bá wo ẹni tó ń jù wọ́n lọ tí wọn ò wo ẹni táwọn jù lọ láyé tá a wà yìí a máa jura wa lọ lówó nípò lọ́lá lọ́mọ a máa jura wa lọ a ju àwọn èèyàn kan lọ àwọn èèyàn kan náà ó sì ju àwa náà lọ a ju àwọn èèyàn kan lọ àwọn èèyàn kan náà ó sì gẹ́ni ó ju àwa náà lọ Olúwa wa ni jalla subhana wa rafa ba'dakum fawqa ba'd da gbé àwọn kan ga jù àwọn kan lọ tilka rusulu faddalna ba'dahum fawqa ba'd àwọn ànábì Ọlọ́run gan jùra wọn gan lọ àwọn èèyàn gan ó mọ̀ jùra wọn lọ a lè rí bákan náà Olúwa da jalla subhana kò pín àrísìkí yẹn bákan náà àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ oṣù kan náà tọ́jọ́ ń gbowó kan náà lóṣù ilé ìgbà 1 million yẹn náà gba 1 million 1 million lọ́jọ́ gbà lóòótọ́ ṣùgbọ́n jura wọn lọ torí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni ilé tó gba 1 million yìí òun tún ní extra sources of income bí ó dá oko kan tó tún fi ń rówó bí ó níṣẹ́ iṣẹ́ òwò kan tó tún ṣe lẹ́gbẹ̀ẹ́ ẹni kejì tó gba 1 million tiẹ̀ bó ṣe ń gba gbèsè ní ó fi san Olúwa wa jalla subhana kò pín àrísìkí yẹn dọ́gba kò pín ọlá yẹn dọ́gba kò pín ipò yẹn dọ́gba àwọn kan mọ jọ́gà àwọn kan mọ jọmọṣẹ́ táyé fi parẹ́ ni kò sí bẹ́ẹ̀ ṣe sì gbìyànjú tó láwùjọ kan pé àfẹ́ jẹ́ kọ́gà wà láwùjọ ìmọ̀ àbí àfẹ́ kọ́mọṣẹ́ wà láwùjọ ìmọ̀ irọ́ ni báyìí sì mọ jáyé nìyẹn there will be masters and there will be servants àwọn servants ìlú bòmí olówó ìlú míì ni wọ́n servants nílẹ̀ Saudi servants nílẹ̀ Kuwait tó bá dé ilẹ̀ Nàìjíríà kí ni olówó ni ó ń gọ́tù láwọn servants tí wọ́n mọ̀ sí yẹsàyẹsà fún nígbà tó ń bá dé Nàìjíríà but tó ń bá wà ní Kuwait tàbí Saudi lọ́hùn kí ló wọ́n mọ̀ ṣe fáwọn èèyàn yẹsà ni
àmọ́ ní president lórí nílùú kan president tó láwọn servants ó mẹ́rin àwọn servant president tó jẹ́ pé tó bá dé àyè mi ìbáyàwó yìí mọ̀ bẹ́ẹ̀rí fún ni gbogbo president ló mọ̀ ní chief of staff gbogbo president ló mọ̀ ní chief of staff àbí head of staff ṣùgbọ́n sì máa ń pè wọ́n irú Nàìjíríà ní ìsìn Gbajabiamila ni bí chief of staff fún president Bọ́lá Tinubu tí Gbajabiamila tó bá wọ Ìbàdàn ní àárọ̀ yìí Ìbàdàn máa mọ̀ pé ẹnìkan ṣe kí ni o ẹnìkan wọ̀lú ṣùgbọ́n lọ́dọ̀ president kí ni o yẹsà ni ó mọ̀ ṣe president bí president náà ṣe wà yẹn ó dàtú láwọn èèyàn kan tó nọ́mọ̀ tó respect tí president Trump bá halẹ̀ mọ́ president Nàìjíríà president yóò bọ̀ sá káàkiri ní sódìyẹ yóò ju bọ́ọ̀bù sí Nàìjíríà jọ gbàwù ọkọ̀ president àwọn ò balẹ̀ mọ́ pé wàhálà wọn ti dé so a mọ̀ jura wa lọ Yorùbá ní ajura wa lọ tìjàkadì kọ́ so bó bá ti wá rí bẹ́ẹ̀ àwọn tí a bá jù lọ ní káwa máa wò ẹ má máa wò àwọn tó jù yín lọ tẹ́ bá ń wo àwọn tó jù yín lọ ẹ ní dúpẹ́ orí tọ́lọ̀ ń ṣe fún yín tó bá láwọn kan wọ́n ń gun mọ́tò ìwọ ògùn mọ́tò wo ẹni tí ò kàn tiẹ̀ lẹ́sẹ̀ tó bá láwọn kan wọ́n ń lo fóònù kan wọ́n wo fóònù wọn yẹn fáyín gan wo ẹni tí ò kàn tiẹ̀ lójú tí ó fi wò pé fóònù kan dáa fóònù kan ò dáa kò sí bí fóònù kan ṣe rí ó dáa tó tábà fún ẹni tí ò lójú kò sí kí ni kò wúlò lọ́dọ̀ ẹ̀ sàwà bákan náà ni gbogbo fóònù ó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ fóònù tí ó dáa jù fóònù ó ní fóònù tí ó máa sọ̀rọ̀ tí mo ní the time is 4 o'clock ìtọ́mọ̀ dáa jù lọ́dọ̀ ẹni tó fọ́jú nìyẹn so the time is 4 o'clock àwọn fóònù tó sì máa ń sọ the time is 4 o'clock èlò ló ń tà wọ́n àwọn òun wọn ti wọn àbí tí ẹ bá download app kan sórí àwọn iPhone àbáwọn Samsung ní ó tó máa sọ̀rọ̀ pé time is 4 o'clock app kan ní ó sọ so wọn kan bẹ pé ó bá wa ni pé wò ó máa sọ̀rọ̀ ń tiẹ̀ ni so àwọn tá a wá jù lọ ni ká máa wò ẹ má wo àwọn tó jù yín lọ tó bá nílé lórí wo àwọn tí wọn kàn tiẹ̀ ní pa àwọn mímọ́ wò eré yóò tó ẹni tó yẹ káwọn níláyé rè gbá kan kó wá sáàsù dúpẹ́ fọlọ́ ìṣẹ́yìn lọ sí hospital kẹ lọ wòran nínú tí a máa ń kóyẹ rẹ̀ kéré lálàáfíà tó lọ ẹ̀dá fún wa Ànábì dẹ̀ sọ sallallahu alayhi wa alihi wa sallam ó ní ni'matan mabghunun fihima kathirun minan nas ó ní ìdẹ̀ra méjì kan bẹ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sílù tí wọ́n ṣọ́ọ̀tì bọ̀ níbẹ̀ wọ́n lọ sọ́jà òòrò owó mú wálé látara ìdẹ̀ra méjèèjì yẹn ó ní as-sihhatu wal-faragh àlàáfíà àti ìráàyè nímọ̀ ńlá ní as-sihha ìlàláàfíà wallahi nímọ̀ ńlá ni àmì olówó tó ń bẹ lọ́spítù tó ń bàtò kánsà subhanallah tó ń bàtò ẹ̀ àmì olówó tó sọ fún pé gbówó rẹ̀ orí ran kánsà ẹ̀wọ̀n pé bàbá kò síta lè ṣe sí in the next month ẹ máa kú ẹ kú láyé ilá insha Allah sì ní fi ní kú lóṣù kan tó fún ẹ̀ tí wọ́n dúpẹ́ kánsà yẹn ti jẹ́ lọ jìnnà kò sí náà fẹ́ ṣe sí gbogbo tó wọ́n ṣe fún kánsà náà ti ṣe fún wọ́n ti gbé káàkiri ayé owó rẹ̀ wá useless lẹ́yìn wọ́n rẹ̀ àwọn sì lórí alhamdulillah lówó lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ fi kánsà kò fi ṣàdánwò fún wa ọlọ́wọ́ ṣe wá lẹ́ni tí yóò mọ̀ pààrọ̀ hospital sáà gbogbo ọ̀rọ̀ wọ́n lọ hospital lọ́jọ́ mẹ́ta ọ̀sọ̀ọ̀sẹ̀ ni yóò lọ sí dialysis wọ́n lọ fọ̀jì ẹ̀ torí pé kidney ò ṣiṣẹ́ mọ́
Ọlọ́run ṣètò abẹ́ àṣewá dúpẹ́ fọ́lọ̀ tọ́bá ni wọ́n mọ̀ fọ kídínì èèyàn wọ́n mọ̀ fọ ìjẹ èèyàn lọ́sọ̀ọ̀sẹ̀ kò sí tó yóò mọ̀ sí ó mọ̀ lọ fọ èyí ó kò ní yóò ya ni ó lọ fọ ìjẹ yẹ ní tí kídínì tàwa ń fọ fún wa lọ́fẹ̀ẹ́ lófò every now and then ní kídínì wa ń fọ ẹ̀jẹ̀ wa ló yọ àwọn impurities yóò yọ kó ń bẹ̀ là ń ráyè tọ́ ní tí ò dáadáa nù tí kídínì bá ti ní problem àwọn tí ò dá ò ní bá kídínì jáde mọ́ kò ní bátọ̀ jáde mọ́ yóò wọ́n retain sára yóò dẹ̀dẹ̀ wàhálà sára ṣùgbọ́n wa ò ṣètò abẹ́ kó lè tàbí wá dúpẹ́ fọlọ́ àláfíà yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í dúpẹ́ sí àláfíà àwọn èèyàn mọ́ fojú rí náà rẹ̀ wọ́n fojú kéré ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní unzuru ila man huwa asfala minkum àwọn tó bá kéré sí ní ẹ máa wò wala tanzuru ila man fawqakum ẹ máa wà wọn tó jù yín lọ pé ẹwú ni wọ́n ti tóbi tó ilé táwọn tó bá yẹ problem nìyẹn problem olókùnrin ẹ̀sìn yẹn ẹwú mọ́tò wọn bó ṣe fáyìn tó àwọn ọmọ ẹni mọ́tò problem nìyẹn ẹni tó rò pé wà ní mọ́tò yẹn tó ọmọ tó ń bá fíra àìmọye tí ó máa wà mọ́tò lọ tí ó dé third mainland bridge tí ó pààkì tí ó sì tọ́ sínú odò ọkọ̀ ńlá tí ó sì wà níbẹ̀ ẹ wà mọ́ bèbè kí ló tó ń wá láyé olómọ tó ń wá láyé olómọ tó kọ lóhun tó fi lọ tọ́ sínú odò so ẹ̀yẹ ká mọ́rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ká mú lò unzuru ila man huwa asfala minkum wala tanzuru ila man fawqakum ní fọwọ́ ajdaru alla tazdaru ni'matallahi alaykum yẹn ló súnmọ́jù tẹ́ẹ̀fì ní fojú rí náà ìdẹ̀rọ Ọlọ́run bá tó ṣe fún yín ìyẹn jẹ́ ìtí Bukhari àti Muslim gbà wá láàfù tá sì kàjáde yẹn láàfù mọ́mú Muslim ni inú tí Bukhari nìkan dágbà wá hadith Abu Hurairah náà ni wọ́n ní Ànábì sallallahu alayhi wa sallam sọ pé idha nazara ahadukum ila man fuddila alayhi fil mal wal khalq fún ìtẹ́nìkan ló yín bá wo ẹni tí wọ́n gbé ọlá fún lé lórí yálà látara ọ̀rọ̀ ní àbí látara bọ́lọ̀ ń ṣe dáa ẹ̀rí kan mẹ́wọ̀n àtúmọ̀ ń jura wa lọ búlú ẹ̀dẹ́dà ṣe dá wa kò sẹ́tọ́lọ́wọ́ ò dá pé o àṣìṣọ́ ọ̀rọ̀ nígbé ọlọ́wọ́ ò dẹ́ nìkan pé kò sẹ́tọ́lọ́wọ́ ò dá pé ṣùgbọ́n àtúmọ̀ ń yàtọ̀ síra wa níbi búlú ẹ̀dẹ́dà ṣe dá wa ẹlòmí ò ga òkúrú ẹ tí òkúrú àwọn ọmọ ẹni tó ga pé ìdẹ̀ wà ga ó sì gbọ́nlẹ̀ àkú náà sì ga kó sì gbọ́nlẹ̀ àlámi rárá ìwọ́n tó kúrú yẹ tó bá wẹ̀gbẹ́ rẹ̀ ó tún rẹ̀ tó kúrú jù wọ́n náà lọ ẹ tó wò ní ọmọ tó ga jẹ́rẹ́ lọ ẹ wá rí nǹkan bí àwọn ará pọ̀ aràrá kúnté báyìí ni wọ́n ẹjá lọ́nà làwọn náà ẹlòmí dúdú yàbàwọ̀ ẹni tí ò dúdú lè wà pupa èmi sì wá dúdú báyìí ara tó máa ń fa ní ẹ̀ táwọn èèyàn míì tó máa fi kẹ́míkà tó fi máa para tó káwọn fẹ́ segin ni o wọ́n fẹ́ pọ́n lójijì wọ́n wà bara wọn jẹ́ wọ́n bà pigment ara wọn jẹ́ gbogbo skin wọn wọ́n bà yí ẹ̀jẹ̀ tó máa fẹ́ segin ni wọ́n fẹ́ pupa inú dàbò tó bá wọn òyìnbó lónìí inú dààmú tó bá wọn òyìnbó lónìí oníkó òyìnbó tó bára rẹ̀ lọ́kùnrin yóò lọ fẹ́ dòbìnrin tó bára rẹ̀ lóbìnrin yóò lọ fẹ́ sí ní kò fẹ́ dọkùnrin subhanallah pé o like mo sì jóbìnrin yẹn àwọn àwùjọ máa ń yẹ obìnrin jẹ so I want to become a boy yóò wà ní sọ̀rọ̀ the boy kò sọ pé o like mo sì jọkùnrin yẹn àwùjọ ọkùnrin tó máa ń ní kékeré jù kò fẹ́ I want to become a girl yóò wà sọ̀rọ̀ the girl. إذا نظر أحدكم إلى ما فضل عليه في المال أو الخلق والخلق tẹ́nì kan ní bá wo ẹni tí wọ́n bọ́lá fún pẹ̀lú owó ayé pẹ̀lú búlú adẹ́dà ṣe dá
ó ní falyanzur ila man huwa asfalu minhu kó ń tàn kó tètè lọ wo ẹni tó náà jùlọ lọ́wọ́ ẹ tó jùlọ àwọn ìjùlọ wa lọ́wọ́ àríbá kan náà so Islam kọ́ wa pé ká gba tí tó pẹ̀lú tọ́lọ̀ bá fún wa al-qanaa ìgbà tí ó pẹ̀lú tọ́lọ̀ bá fún yín ẹ̀wọ̀n wà garùn sí nǹkan ní nǹkan ẹ̀yẹ́ kí ti yín tó yín ẹ̀yẹ́ kó tẹ̀yìn lọ́rùn ẹni tẹ̀ lọ́rùn ẹ̀wọ̀n wà garùn ti lágbájá náà kì í sì nílò títí ẹ̀ náà tó níyẹn náà dúpẹ́ fọlọ́run ọlọ́run kókó ṣe fún ọ kì í ṣe pé ó máa ṣe abẹ́lúwa wa ọba ọ̀kan ṣoṣo kó jẹ́ ká gba tító pẹ̀lú tó ṣe fún wa o kó mọ́ sí wa ní wọ̀n bílíkì wọ̀bíà kó mọ́ sí wa ní olùgarùn sórí olóore ẹ̀tí ó máa dọwọ́ bó tiẹ̀ kó mọ́ sí wa bẹ́ẹ̀. Sallallahu ala nabina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.